ẹ má bínú memory wa ló fúlù ìgbà tó fúlù sí ló fi shut down ibi tá a dé ẹja àdàpadà sẹ́yìn. ètò ṣe àwọn ọ̀rẹ́ méjì lára ṣe fi má ti di ẹsẹ̀ wọ́n ti lọ́la ní tàbí tó mọ̀ fọ́ pé láìpàdé tó lè kọ̀ ọ̀fọ̀ tí ó pa tí ó pe oró ètò ìjáde ẹni kọ́kọ́ mọ́ ẹlọ́ bí àwọn tí àwọn àlejò yẹn tí wọ́n ṣe sábẹ́ láàrin tí ó mọ oró ètò pé ọ tó sọ̀fọ̀ pé jáde lára lọ nígbà tí wọ́n débẹ̀ àbúṣà ilé òtòsí ní yìí ọ̀rọ̀ sì ló hẹ́ẹ̀dì ẹ̀kọ́ yìí lọ́ba sọ fún ẹ pé sọ́fọ̀ òun mọ̀ àbúrò tí ó ká lọ lọ́ba rẹ̀ amọ́ká tó ṣe o àgbàyè ẹ̀rọ báyìí ẹ máa gbọ́ o. àgbowó báyìí àgbàkú báyìí tọ́ba kà lóko báyìí sọ́dà ṣé bá a ṣe ní oúnjẹ gbogbo ẹ̀yìn ìgbàlẹ́ àgbáyé àwọn ọmọ káàtó tẹ́ máa yẹ náà wọ́n ní òun á ṣe lọ́ba ti ṣe àáfùn ẹ̀ àdéhùn bá sọ àdéhùn tó bẹ̀ lọ́ba lọ bẹ̀ lọ́ba ṣẹ̀dá lọ́ba ká ọ̀dà sí lọ́ba fi lówó ìlú bá jáde nìyẹn lálẹ́ àti àtò àdéhùn àdá lọ́ba gba owó bí gbogbo tó gbé lọ́jà tó lè lọ́dọ̀ bá gbà wọ́n bá padà wọ́n wá dọ́gba lẹ́bí kí làwọn fẹ́ kí lòun ti bá rí fà lẹ́bí pé kí òun bọ̀fọ̀ ṣé ó ráwọn èyí táwọn ẹni kò sí fẹ́ parọ́. Mudiru ó ní kí lòun máa wípé àná bí òun pọ̀fọ̀ òun pọ̀ Mudiru ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run ṣé tó sọ òun pọ̀fọ̀ òun pọ̀fọ̀ àbòsí òdà má dẹ̀sìn rú àbíbù ọmọ àbádámọ̀ má dẹ̀sìn Ọlọ́run rú kò dáa èwo ni pé báwo àwọn ọmọ bóyá ìfẹsọ̀ bá nà bí òun pọ̀fọ̀ òpùrọ̀ ni ẹ yé parọ́ mọ́ yé pa ẹ̀rọ báwo ló ìfẹsọ̀ bá nà ọmọ pé òun pọ̀fọ̀ ọ̀fọ̀ bá wo wọn ní ẹjọ́ abẹ́ jogún kógún tó tọ́ ó máa ń pa ìtọ̀kítọ̀ mo ẹ̀ṣẹ̀ kọ̀ǹfàmù báyìí ni báwo ló ìfẹsọ̀ bá nà ọmọ pé òun pọ̀fọ̀ ọ̀fọ̀ Mudiru ni Markaz ẹ̀yin sànà díkọ̀ ní ẹ̀ tó tọ́ ẹ máa gbọ́ lọ. báyìí ló ṣẹlẹ̀ òun sì pé pé òun ní ìlọ́ta ọ̀gá àdẹ́bí wa bí lè rè ta ló mẹ́ àdìrákà anẹ́lfàtíhà rúkọ̀ kí ló fi hàn tó lóhùn ké fọ́nífàtíà ló ń tẹ̀sí kí ló fi hàn ké fàtíà ọ̀fọ̀ ni. òun kàn òun wòró náà ní ìjọ àlùbáyé ní tẹ́lẹ̀ ok ìlànà ìlànà ó dàbí tẹ́ gbàmí ẹfẹ́ mi náà ń bẹ̀. lọ́wọ́ ló sọ ìwà ní ilẹ̀ tó ń tẹ́jú lọ.
wọ́n gba ẹran wọ́n gba àlẹ́ bí sí nígbà táwọn ẹni ní bá fóun ẹbí òun náà bẹ́ẹ̀ ó ṣe ìgbéra ẹ̀kìrí ìrù yẹn ní wọ́n pè é súnmọ́ ẹ̀ ó ní òsì náà bí ò ṣe Jalabi ntí Mudiru sọ nìyẹn ẹwà lánàá bí ò ṣe Jalabi tẹsíwá lọ bí lọ ṣe Jalabi ló sọ yẹn Mudiru Markaz ó wá bẹ̀rù Ọlọ́run mọ́ rárá. So àwọn míì wọ́n kírètì gbólóhùn yìí fíyà yìí tí wọ́n sì so papọ̀ máa yà lùkùránì láti fún lágbára ọlọ́run sì pàṣẹ sí. ọba lọ wọnú ìjára tó tẹ̀ra yìí. Ìrísí kan wà níbẹ̀. Ìrísí ọ̀hún bàbá yọ sínú àwọn ìmẹ́mọ̀rájì. A sì wẹ̀ ní pé ẹnìkan wà ábísù ni wọ́n pè ní Iraq, Baghdad precisely. Ó ní agbára fún tó bá wo nǹkan báyìí tó bá fi ojú kọ̀máǹdì agbára ẹ̀ lára ojú ló wà tó bá fi ojú kọ̀máǹdì èèyàn kó wà lórí ẹṣin onítọ̀rọ̀ òyìnbó tó bá fi ojú èèyàn báyìí tó bá ṣe ní ìfọ́sí bá ṣe nítọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó lè ní kó bẹ ló sì bẹ ó lè ní gbogbo nǹkan agbára lára ojú ẹ̀ ló wà. Sọ àbá kan wá ní pé wọ́n ti wá ń ṣe gbogbo kálukú bàbá ìbá ní àà jẹ́ ní pàtí àtàbẹ̀rún nínú bí i wà láì bí ẹni tí mẹ́ni ò bá lágbára tó bá ṣe kò ní ṣiṣẹ́. ولو أن قرآنا سيرت فيه الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى. tó bá fẹ́ máa sa Kùránì kó máa jẹ́ o gbúdọ̀ dúró dédé tòótọ́ ni ìyẹn tòótọ́ ni o gbúdọ̀ jẹ́ ẹ̀ pé o máa ní confidence pé yes o máa jẹ́ tòótọ́ ni ṣùgbọ́n ṣé wọ́n gangan Mudiru Markaz ṣe ní confidence lórí Kùránì nìkan lálá ìpò mọ́ṣẹ́ ṣe ní confidence ẹja máa gbọ́ lọ. Sọ̀rọ̀ báyìí ẹgbẹ́ ábíṣù tó máa ń ṣe tí máa fún pé wọ́n kọjá ìlú máa ṣe pé ọ̀rọ̀ sì ṣe ṣéke lórí àbá ọkọ̀ orí ẹ̀ṣù ábíṣù ilẹ̀ tó wà fún àbá kan fún náà wọ́n á ké pé àbáṣà ábíṣù ẹgbẹ́ ìtàlí ilẹ̀ fún àwọn onídìí àṣírí wèrè tẹ́ ń gbé kiri ti Kùránì ti tó àwà ó dẹ̀ ń jẹ́ fáwà. lọ́wọ́ àkàbẹ̀ ó sì ń fó papọ̀ máa
bí yẹn ṣe ń fojú ṣe kí ní nǹkan kan ṣe òun ló padà wá sí àwọn èèyàn àwọn àǹfà àwọn wọ́n máa ń lò wọ́n máa kí wọ́n máa lù wọ́n máa fi wọ́n máa àtúnṣe máa tó kó bọ̀ àtúnṣe fúlàní máa tó kó pàṣẹ. wọ́n máa ń pò mọ́ kíni jáwàsí Mudiru jáwàsí wọ́n máa ń ṣe mọ́ tùràrí wọ́n ń pò mọ́ ṣe àbí kí ló fẹ́ sọ jágbọ́ abẹ́túngbọ́. àwọn àǹfà àwọn àlù wọ́n máa kí wọ́n máa lù wọ́n máa fi wọ́n máa àtúnṣe máa tó kó bọ̀ àtúnṣe fúlàní. ẹni tó sọ̀rọ̀ yẹn ṣe pé mo ń bọ̀ ẹ jẹ́ gbogbo èèyàn gbọ́ ẹ láìtí kẹgbọ́ o láìtí ẹ̀ dáadáa o mo fẹ́ kó ran etí ẹ̀ sílẹ̀ wọ́n ń pò mọ́ṣẹ́ ìyẹn làwa ń wí gbogbo ẹgbẹ́ máa po gbogbo wèrè mọ́ṣẹ́ tẹ̀ ń ṣe jákujàku yẹn kò sínú Islam ń bọ̀. àbẹ ó sì ń fó papọ̀ máa yá ó sì ṣe pẹ̀láàbọ̀ àti ẹ̀yẹ tó ń jẹ́ gbólóhùn ó sì ń fọ máa yá gbogbo bí yẹn ṣe ń fojú ṣe kí ní nǹkan kan ṣe òun ló padà wá sí. láì tí kò máa gbọ́ o. àwọn èèyàn àwọn àǹfà àwọn àlù wọ́n máa kí wọ́n máa lù wọ́n máa fi wọ́n máa àtúnṣe máa tó kó bọ̀ àtúnṣe fúlàní máa tó kó pàṣẹ. àwọn tó ń bá já èsì tó ń fèsì níbẹ̀ yẹn àwọn yẹn ń clear pé wọ́n máa pò mọ́ ṣe á máa ṣe gbogbo ẹ̀ òun náà máa pò mọ́ tùràrí wọ́n ń ṣe mọ́ kinní kan òkè. àwọn èèyàn àwọn àǹfà àwọn àlù wọ́n máa kí wọ́n máa lù wọ́n máa fi wọ́n máa àtúnṣe máa tó kó bọ̀ àtúnṣe fúlàní máa tó kó pàṣẹ. ìyẹn ó sì ń ṣe tó ń ṣe ó ń dáàbò bo èèyàn lọ́dọ̀ àjẹ́ tó lójú látara ẹ̀wà lójú. gbogbo ọ̀nà ìjẹ̀kẹ̀ kó dé kéde ẹ̀rí náà ẹni yasọ́lá ní lábílùsọ̀ ní kúránì ní ẹ̀jísáì ẹ̀kí ní báwo. ẹ̀fẹ́ sọ ìsìláàmù ìyẹpẹrẹ. ta ló sọ ìsìláàmù di yẹpẹrẹ kùránì ti tó wa làwa ń wí kùránì ti tó òun làwa ń wí ẹ má ṣọṣẹ àwúrẹ ọṣẹ ìtajà òun làwa ń wí àbàsílámù jẹ àwọn ẹlẹ́bọnú wa làwa ń bá wí bí Sùlàìmọ́ Fàrúkù òun là ń bá wí bí Yáyà Sọ̀láti tó nànà bí mọ́mọ́ ní gbérí ọdẹ àwọn tá à ń bá wí nìyẹn bí àwọn ọmọ tẹ́ ń kọ́ kéwú tí gbogbo wọn ti ń sori tẹ́pẹ́ ń kọ́ wọn lórí ibú pé kọ́ máa tẹ yẹ̀pẹ̀ lọ àwọn là ń bá wí bí ẹ̀yin tẹ́yìn tó ń tútù kùtù tẹ́ ń kọ́ wọn pé kọ́ máa sori burúkú lọ ẹ̀yin là ń bá wí. àwọn kankan àwọn bàbá yẹn fi dáàbò bo ẹ̀sìn yìí. kí ló fi dáàbò bẹ̀ sí. wọ́n sì fi ṣe dáwà ẹ̀yìn máa ń pè bíjà kí ni bíjà kí ló ń bàdá ẹ̀ ń bèrè ẹbọ kí ni wọ́n ṣe ẹbọ lẹ́bọ tiẹ̀. ok ìyí tí Sùlàìmọ́ Fàrúkù polówó yẹn ṣé kò kí ń ṣe bọ tó ní kọ́ lọ wojú màálù mẹ́rìndínlógún ṣé kò kí ń ṣe bọ lọ́dọ̀ tiwọ́ ojú màálù mẹ́rìndínlógún àtàrẹ mẹ́rìndínlógún gbogbo ẹ̀ oníkọ́ lọ ká gbogbo ẹ̀ kọ́ wá jó gbogbo ẹ̀ báwọn olóògùn náà ṣe ń jó mẹ́rìndínlógún 16 táwọn ẹlẹ́bọ ń ṣe
lòun náà ní ká lọ wá ká máa jó gbogbo ẹ̀ ká wá rọ sínú gò ká máa fi wàrà faná mọ̀ kánú àléyá ká máa fi mú ṣẹ́kù ànábì nìyẹn làwa ń béèrè Mudiru ṣẹ́kù ànábì ní Sulaiman Faruku kọ́ wa. àti kí lẹ́bọ̀ ní ẹbọ ni o ẹbọ ni tó sọ o. bẹ́ẹ̀ kò sí èmi ò sí bẹ́rẹ̀ àfáàní gbogbo agbègbè rẹ̀ kò sí bẹ́rẹ̀ bẹ́ẹ̀ fáfẹ́ bá rí èyí ẹ̀kọ́ bọ́ta lọ lẹ̀ àbí kó lọ àárín àwọn tètè ní Mudiru Markaz ṣẹ́gun ní níyàbọ̀ ìdíje máa bẹ da padà sẹ́yìn kó lọ sọ́wọ́n ní àwọn ẹlẹ́bọ ń bọ̀ Mudiru Markaz mo fẹ́ play kínní ṣé lèyí ṣẹ́bọ ni àbí òkè ṣẹ́bọ. ọ̀fẹ́ yàrá yìí bá mi ṣe ìgbésí ayé mi tó bá ti jẹ́ sí pé ọ̀fẹ́ ṣe ti Yorùbá ni ọbọ̀nù lànà ti Yorùbá ọ̀rọ̀ àfi ti Yorùbá ọ̀rọ̀ àfi kún àdúrà kó lè lágbára ọwọ́ abọ́sọ́jà ọmọdù màlúù mẹ́rìndínlógún ọmọbì gbàǹjà obì àbàtà mẹ́rìndínlógún àtàrẹ mẹ́rìndínlógún orógbó mẹ́rìndínlógún àmọ́kùn kankan wà fi kún nítorí àánú ìsìlámù ń ṣe mí kí ni kẹyọkẹ tó kù ń bẹ náà òun náà ni wọ́n ń pè ní àfòmá làpálàpá wọn a máa pè lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn aláfòmá bòtú jẹ ọwọ́ àmú gbogbo òrò owó tà ná láyé ó tò sínú agbádá ọwọ́ àtòrò ayé rẹ̀ tó bá kó gbó kínní ìtòkò síbẹ̀ ó rówó àmẹ́ẹ̀kan ló rówó náà àmọ́ tó bá fẹ́ kó náà wọlé kan tó fẹ́ máa lọ bẹ́ẹ̀ ọbọ̀ bá ti mọ́jú màálù kan ó sì móbì kan ó màtàrí kan ó mọ̀lógbó kan bó ṣe tóónù tí e tán ọ wà fi àfòmọ́ àbòtú jẹ ó fi bò ó lérí pọ̀pọ́ wájú ó tán ọ̀rọ̀ sínú gò ọmọ wa fi wàrà fana makana àlíyá ọmọ fíìmù ọba ti wàrà fana makana àlíyá olóyà tí arísùkú àrọ̀ gàdá ní kò lè makana wà. láti arísùkú àrọ̀ gàdá ní kò lè makana. ọmọ fílò. yàtí arísùkú àrọ̀ gàdá ní kò lè makana wàrà fana ó makana. Mudiru Markaz ṣé tí Sulaiman Faruku sọ yẹn ṣẹbọ ni àbí kò kí ń ṣẹbọ ṣẹbọ ni àbí kò kí ń ṣẹbọ torí pé oní èwo lẹ bọ́nu gbogbo eléyìí tó ń ṣe yìí eléyìí ò kí ń ṣẹbọ gbọ́n tó wí. àti kí lẹ́bọ̀ ní ṣé eléyìí ò kí ń ṣẹbọ. bẹ́ẹ̀ kò sí máa rí lọ́dọ̀ àjẹ́ tó lójú látara ẹ̀wà lójú. onítàwọn bàbá yẹn fi dáàbò bẹ̀ sí nìyẹn. gbogbo ọ̀nà ìjẹta kó dé kéde ẹgbẹ́ náà ní lásán lábúlé ẹni báwo ẹgbẹ́ ìfọ̀ ìsìláàmù ìyẹpẹrẹ. àsọ di yẹpẹrẹ ẹyẹ sóògùn mọ́lá wí. àwọn kankan àwọn bàbá yẹn fi dáàbò bo ẹ̀sìn yìí. ó yá. wọ́n sì fi ṣe dáwà. ẹ̀yìn máa ń pè bíjà kí ní bíjà kí ló ń bàdá. ẹ̀yìn lè lẹ́bọ̀ ẹbọ kí wọ́n ṣe ẹbọ. eléyìí tó Sulaiman Faruku sọ yẹn kọ ṣé kò kí ń ṣẹbọ. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ táìpù síbẹ̀ ṣé tí Sulaiman Faruku polówó yẹn ṣẹbọ ni àbí ò kí ń ṣẹbọ ẹ táìpù síbẹ̀ torí Ọlọ́run ṣé tí Sulaiman Faruku polówó yẹn ṣẹbọ ni àbí ò kí ń ṣẹbọ ẹ bá wa táìpù síbẹ̀. àti kí lẹ́bọ̀ ní ọ̀rọ̀ yẹn jẹ́ ti ń bí mi nú. ẹ̀yin èèyàn ẹ pè wọlé ṣé tí Sulaiman Faruku polówó yẹn ṣẹbọ ni àbí ò kí ń ṣẹbọ ẹ pè wọlé jẹ́ tán fóònù ọ̀rọ̀ pé ẹ fẹ́ táìpù kọ ọjọ́ tiẹ̀ ti lọ anyway àti wọ 3 hours plus àfi ń rojọ́ lọ láti after 9 after 9 Nigeria after 80 UK after 80 UK tabanika wa go sí to 1 Nigeria ni látago mẹ́sàn-án
ó lẹ́yìn lọ ni ẹ o ṣé bọ ni àbí òkè ṣe bọ ẹ bọ ni o àwọn èèyàn náà bọ ni o ṣé òun rí Saheed yìí àwẹ̀ ní you have a big problem bàbá ẹ ní big problem ni bàbá tó bí ẹ ṣé o mọ̀ pé bàbá tó bí ẹ ní problem ni you know o mọ̀ pé dáàdi ẹ ní problem o mọ̀ pé bàbá tó bí ẹ ní problem o mọ̀ o ní problem o sick bàbá tó bí ẹ o ní problem ńlá big problem you know ẹ̀yin èèyàn ṣé tí Sulaiman Faruku sọ yẹn ṣe bọ ni àbí kò kì í ṣe bọ ẹ pè wọlé lórí ẹ ìwọ ọmọ Markaz kan ti pé ó sì kìsà ìwọ tó gbádùn ni máa pè wọ sórí program wa ó gbádùn ni ṣé tí Sulaiman Faruku sọ yẹn ṣe bọ ni àbí ò ṣe bọ Mudiru Markaz wàá gbọ́ lẹ́nu àwọn èèyàn sìn ṣe bọ ni àbí ò ṣe bọ ẹ pè wọlé àwọn èèyàn ti ń pè admin yẹn táàgì nọ́mbà mọ́ bẹ́ẹ̀. tó salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. ọ̀rọ̀ tó sọ yìí pọ̀ Sulaiman Faruku mo yìí ń bọ̀ o. Salamu alaikum wa rahmatullahi. Ok, ṣé program ṣe ń lọ náà bí? à ń gbọ́ yín sà. Ṣé program ṣe ń lọ náà bí calling ti yá ni? program ti lọ èmi mo ní kéèyàn pè wọlé pé ṣé tí Sulaiman Faruku sọ yẹn ṣe bọ ni àbí ò ṣe bọ. Ẹ wo bàbá gan fúnra ọmọ ẹ̀pẹ́ bọ̀ ẹ̀ Mudiru tó ń sọ̀rọ̀ ọmọ ẹ̀pẹ́ bọ̀ ẹ̀ afáfáyé. Tàbá nọ́tìsì ọ̀rọ̀ Mudiru ẹ̀yin náà ẹ mọ ibi tí Mudiru ẹ mọ ibi tó ń lọ ẹ mọ ibi tó ti ń bọ̀ gbogbo tó ń sọ yẹn nítorí àwọn àáfàá tó jókòó tí wọ́n yẹn ni Mudiru fẹ́ kọ́ sá lọ àwọn tó kùkù Mudiru nìyẹn. bẹ́ẹ̀ni. ẹ pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ wọ́n yọra wọn kó ń bẹ̀ wọ́n ní èmi ò kí ń tẹ̀yẹ pẹ̀ mi ò sì kí ń wò wọ́n yọra wọn kúrò èmi ò kí ń ṣe jálàbí mi ò mọ jálàbí ṣe wọ́n yọra wọn kúrò abẹ́ kíyèsí wọ́n yọra wọn kúrò gbogbo ọ̀rọ̀ tó ń sọ wọ́n yọra wọn kúrò nú ẹ̀ wọn ò fẹ́ káwọn pípù yẹn sá lọ ni ọmọ ẹ̀pẹ̀ bọ̀ sáàmù ni èmi tẹ́mi sọ̀rọ̀ mú àwọn agbójúbá ṣe Adam náà àwọn náà kì í ṣe pátá wọn kò sí kíní ẹnu gbogbo ọmọ ṣe Adam kò sí tó ń wuyẹ̀ pẹ́nu wọn ọwọ́ bàbá náà ti bá ẹ̀pẹ́ àwọn náà wọ́n yọra wọn kúrò ní gbogbo kíní yẹn ókè wọ́n padà parí ọ̀rọ̀ sí wọ́n fi stáì sọ pé ànábì ṣe jálàbí ókè kílódé àwọn náà fi jálàbí jọ kílódé àwọn náà wá fi jálàbí jọ ànábì àbí wọ́n fẹ́ dá ànábì ṣe jálàbí Mudiru Markaz wáyé tó lè ṣe. káwọn náà ṣe náà kọ́ fi dá ànábì náà ẹ wọ́n fi gbogbo lẹ́kṣọ̀ àbí wáàsí tó bá ti wà tí ò bá ti sáyè ìbéèrè èmi ò kì í fẹ́ bẹ́ẹ̀ gbogbo kíní ẹ̀ kátikàti ní tẹ́fọ́ àwọn ọmọ kéwì yẹn kó ṣe gbogbo náà lórí wọn ò pé o bàbá sáyè àwọn kan wà nù wọn tó rí wọn pé àmọ́ kò sáǹfààní fún wọn láti béèrè ìbéèrè wọn fẹ́ẹ́ lọ lómi ìpa gbogbo náà ìpa lágbára náà pa kò sáǹfààní fún wọn torí pé ẹ mọ̀ pé ìgbà tó ní pé èmi ò tẹ̀yẹ̀ pẹ̀ mi ò sì kí ń wò àmọ́ mi ò takò a máa rúnú àwọn ọmọ kí ó tọ́nà máa sọ sínú làákàyè pé àbèrè lọ́ọ̀ pé kílódé òkè fi ń ṣe. Mudiru Markaz mo fẹ́ kí Mudiru Markaz ṣe fẹ́fọ̀ fún gbogbo àwọn èèyàn program tó ń ṣe nírọ̀lẹ́ ń sìn yẹn àbọ̀sọ̀sọ̀ yẹn fàyè kọ́ọ̀lì wọlé fàyè kọ́ọ̀lì síbẹ̀ káwọn èèyàn ká béèrè. bàbá àti ó ti jẹ́ káwọn ká pè wọlé. àwọn ajá ti lọ ti Mudiru jáde ó lè dùn mí ṣá. Mudiru fẹ́ ṣẹ̀sìn ni. torí pé àwọn àgbàlagbà yóò fura o táìmù tá a wà yìí táìmù ẹ̀sìn ni o àgbàlagbà tí ò bá ṣọ́ra máa ṣẹ̀sìn àfàsáìdì ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sọ́ọ̀bà náà akọ̀fọ́jọ́ kéré wọn máa bá ńlá ẹ̀sìn burúkú ni Ọlọ́run ti dé kò ń ṣàwọn géńdé ló dé lọ síbẹ̀ tẹ́ bá wọ fídíò àwọn ọmọ kéékèèké àwọn ọmọ 30 years àwọn ọmọ 30 years àwọn wẹ̀lú swimming pool wọ́n wẹ̀lú swimming pool wọ́n ba ààfin jẹ́ wọ́n ba palace jẹ́ àwọn ọmọ 30 years lọ́hùn dé sí ọba. wọ́n dàbẹ́ pé eku lọ́ba kó nu palace eku. tó bá jẹ́ pé gbogbo mùsùlùmí Èkó àwọn mùsùlùmí Èkó wa Christian gbogbo wa pátápátá yẹn la fọwọ́ sí pé ọba wa lè nínú nǹkan báyìí wá ṣẹlẹ̀ ó yẹ ká yọ ọba nípò ni àmọ́ tẹ́lẹ̀ náà ó yẹ ká yọ ọba kúrò nípò ni àmọ́ tẹ́lẹ̀ náà ọba náà mọ̀ pé sẹ́rímọ́nì kìíní lẹ́yìn ìṣẹ́jọ́ máa ṣe rákàtàkà yín tẹ̀ ṣe ní kìíní yẹn ṣe mọ́ báyìí ọgbọ́n pa àṣẹ lọ láti máa wọnú fíìmù
wo fídíò kan náà olóyè tó jáde lé nìyà tó ti parí pé ààbò sílẹ̀ ń ṣe ọ̀ríjínà kìíní ẹ̀ lọ́wọ́ jáde èyí tẹ́gbẹ́ kalẹ̀ kò ń sọ ọ̀ríjínà ẹ̀ lọ́wọ́ ọ̀ríjínà wá bí ọ̀ríjínà àwọn ọmọlọ́mọ ti lọ gbé sórí ọjà wọ́n fẹ́ tà ń tiwọn gbogbo kìíní yẹn ọlọ́run ti dé ni ọlọ́run bá wọn sọ̀rọ̀ ni ọlọ́run bá wọn. ọ̀pá ọbẹ̀ ẹni sùúrù ẹni tí ọ̀pá ọbẹ̀ kó mo wọ́n fa yín 500,000 naira o 500,000 cash. ọlọ́run ṣe wá sí fún wọn ni. mo fẹ́ máa wò lẹ́yìn mi. wọ́n láì gbogbo ẹ tó bá ní làákàyè náà àwọn olóyè àǹkó yẹn ó yẹ kó ṣe làákàyè ọlọ́run ṣe wá sí fún wọn ni òótọ́ dẹ̀ mọ́. gba owó sí kẹsàn o tẹ̀wé pé 500,000 pay yín màá fowó sí ṣùgbọ́n mo wọ́n fa yín 500. ọlọ́run ṣe wá sí fún ọlọ́run ṣe wá sí fún wọn ni wọn ni kọ́ lè tè fura kọ́ yẹ̀ wò àwọn ọmọ kéékèèké wọn á dàfẹ́ rí wọn wọ bàtà ọba nǹkan kan ò ṣe wọn ba gbogbo àfihàn ba ọgbọ́n ẹ̀ jẹ́ nǹkan kan ò ṣe nǹkan kan ò ṣẹlẹ̀ ọwọ́ wọn lọ tẹ̀síwájú tó lọ ń wéètì epo ẹ̀ lọ́n ta epo sórí òkúta kan ẹ̀ lọ́n wéètì epo dànù ọlọ́run ti ṣe wá sí. ìyẹn wá dúró sí èṣù ó wá ń gbé èṣù ẹ̀wọ̀n lórí burúkú níbo lè ṣú wà. èèyàn rọ́ndọ̀rọ̀ndọ̀ olóṣì aláìníla kan wá jókòó tó èṣù wá ń gbé èṣù òun náà wá ń gbé èṣù pé kíní kan wo táyé ò da ìwọ ń gbé èṣù. èṣù sùn gbà táwọn ọmọ ṣe fàájì ní pálásì èṣù sùn gbà yẹn èṣù ti sùn gbà yẹn nígbà tó bá ọgbó pálásì jẹ èṣù sùn. ìgbà tó wá kó gbogbo kan tó lè wá ṣe pé èṣù ṣé owó wàá ràn ní tó fi wá kó gbogbo kíní wáyé tó bá wà dì wọ́n mú olórí ibú ni ẹ́. èṣù tó yẹ èṣù gbọ́ngàn ló yẹ kó fèsì kó lu èṣù àwọn gbọ́ngàn ló yẹ kó èṣù ló yẹ kó fèsì kó lu èṣù lùkùlù pé olórí ibú ni ẹ̀wọ̀ èṣù àwọn ọmọ ìṣe báyìí. ó yẹ kó fi ìbínú lọ dàbí. nǹkan bẹ́ẹ̀ bá tẹ̀ nìyẹn èṣù ló yẹ kó mú dànù kẹ́. tó fi wọnú pálásì kó gbogbo kan olórí ibú ààrẹ. o ṣe nǹkan kan ẹni tí ò mọ náà máa gọ̀kú ni ẹni tí ò mọ náà máa gọ̀kú ni so lórí ìtọ̀rọ̀ àfa wa ọmọ máa sọ kìíní yẹn ó fi ń sì kí àwọn àfa tó sọ ráǹdì wọn ni ok ẹ wò ìgbà tí àwọn àti Suleiman Farouk ń jà èmi tẹ̀lé wọn ní ìdí kan tá a fẹ́ lọ àtàkì Suleiman Farouk ẹlẹ́bọ làwọn ọmọ Markaz ń pè ó ẹlẹ́bọ ni wọ́n ń pè ó kò wá sí ẹlẹ́bọ wọ́n ń sìn. nígbà tó sọ̀rọ̀ ká jẹ́yàn ká tó jẹ́yàn àìmọye àfà ló bá fà ń gbà yẹn tó bá fà gidi so nísìnyí àwa gbọ́yé mọ́ ìsìn là gbọ́yé mọ́ àgbọ̀n kan tó sọ àgbọ́yé mọ́. ìgbà ẹ̀ wọ́n ti parí ìjà náà ti yan gbogbo yẹn ó kì í ṣe. Mudiru ó ikú ti máa bẹ́ẹ̀ play yòókù lọ́la o. ẹ wo ti àfọ àtẹ̀pẹ́lẹ̀ ńgbà kan àfọ àwọn àbọ̀ àlejò tó rí tẹ̀pẹ́lẹ̀ ńgbà kan àfọ ló jẹ́ sí Mudiru ìgbà tó ń jà Mudiru ní kò sí àfọ àmì kò kọ́ mí kéwò kankan nǹkan tó kàn máa kọ́ wa ní kókò máa kọ́ wa lóògùn so definitely ọmọ ẹ̀gbọ́n oògùn ọ̀dà tẹ́lẹ̀ náà ṣe ń yọra wọn kúrò gbogbo nǹkan tó sọ pé wọ́n yọra wọn kúrò ẹni tó bá ṣe làákàyè náà ọmọ tí wọ́n yẹ kó wọ́n ẹ̀bí àfọwọ́ ẹ̀kọ́ fẹ́ kó bá wa ni kílẹ̀ fi yọra ẹ̀kọ́ gbogbo. ọmọ kí o tó bá ní làákàyè ó yẹ kó wọ́n ẹ̀kọ́ ọ̀gbẹ́ni ìfẹ́ kó bá wa ni kílẹ̀ yọra ẹ̀kọ́ ní gbogbo ẹ̀yọra ẹ̀kọ́ ní yẹpẹ̀ ẹ̀yọra ẹ̀kọ́ ní jálàbì kẹlẹ̀ mọ́ pé torí àwọn afá tó jókòó tí wọ́n yẹn ní February ó túbọ̀ àti wọ́n Mudiru ṣe February èmi wà ń bẹ̀ Mudiru sọ fún ọmọ kí ó pé ẹ má jókòó ti ṣe àfà ẹ lọ ṣiṣẹ́ ní February eléyìí o ẹ lọ ṣiṣẹ́ ẹni tí ò bá ṣiṣẹ́ ànábì ní ẹni tí ò bá ti ṣiṣẹ́ wọ́n máa ń délé ability sílùú ni wọn kì í wúlò fún lù. ìsinmi wa tún wá ń tì sí àwọn ọmọ kan ló wá ṣe làwọn ọmọ náà padà lágbára láti gbọ́rọ̀ yẹpẹ̀ gbàdọ́kọ̀ lè làwọn náà tẹ́lẹ̀ ọ̀fẹ́ kan ṣe ọ̀fẹ́ ṣẹ́ kan ṣe. wọ́n ní pé àwọn ọ̀tàkù ìmọ̀ kan ní ìmọ̀ ní tí gbogbo mọ̀ ìmúrí ibú wà náà ifá dídà ìmọ̀ ní kò ṣe gbogbo alámọ̀ ẹni tó wá ìmọ̀ yẹn ló mọ̀ ìmọ̀ magic ìmọ̀ ní. ó yẹ kí n gba kọ́ọ̀lù sí i ní alẹ́ but mi ò ní lè gba kọ́ọ̀lù sí i mọ́ lálẹ́ yìí mo máa fi ókú lẹ́dọ̀ọ́la. ìmọ̀ yahoo ìmọ̀ kọlù ń náà ṣáwọn ọmọ tó láǹfààní ṣáwọn ọmọ gidi ni ẹni pé wọ́n ní ìmọ̀ ni tó bá sọ pé ìmọ̀ ni àwọn ọmọ yẹn pariwo ọ̀jẹ́ bàbá ò tẹ̀síwájú mọ̀ bóyá ìmọ̀ orí ibú ni o àbí mọ̀ orí o
àwọn question tó yẹ kọjá káwọn èèyàn máa béèrè ní ẹ̀kọ́ máa tó question fáwọn ọmọ kí wọ́n máa béèrè àmàrí tí làákàyè pé nu wọn tó máa béèrè question làákàyè àmọ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀ láéláé wọ́n á wò pé ìwọ fẹ́ máa bí Mudiru ní question ìwọ bẹ́ẹ̀ máa ń wo ra wọn nìyẹn kọ́nà kó ṣàánú wa làákàyè ti ṣí àwọn èèyàn ti gbọ́ àná ẹ̀pẹ́ ìtọ́wá náà. ẹ ṣe pọ̀ sí àlọ́ àbá àdúpẹ́ fún ẹ ọ̀rẹ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ má bínú torí Ọlọ́run ó yẹ kí yìí máa tẹ̀ sí lọ ni gbogbo ẹ̀yin tẹ́ ń pè ẹ má bínú mi ìfẹ́ gba kọ́ọ̀lù kankan mọ́ lálẹ́ yìí torí pé kò yẹ pọ́jọ́ ti lọ náà o ọjọ́ ò tí ì lọ púpọ̀ but mo fẹ́ jí lọ síbì kan ní àárọ̀ ọ̀la wọ́n ti text message sí mi mo dẹ̀ gbọ́dọ̀ débẹ̀ ní àárọ̀ ọ̀la ní ìdájí ni fẹ́ jí lọ sí ibi bẹ̀ but a máa continue lọ́la ó lè jẹ́ lọ́sàn-án ọ̀la tí bá dé mo máa gbé níbi tí Mudiru ti dé ibi tí Mudiru Markaz dúró sí ibi tá a dúró sí lánàá dà tá a dúró sí lè ní jẹ́ ń gbọ́ bẹ̀. ibi tá a dúró lé nìyẹn ibẹ̀ la máa ti bẹ̀rẹ̀ ní ọ̀la bí isnin láì ó lè jẹ́ lọ́sàn-án ọ̀la torí pé ìjọ Thursday alẹ́ ọ̀la àfáà Abdullahi Mustapha àjọ máa ṣe program but lọ́sàn-án ọ̀la tí báyìí ti ṣe kàn tí fẹ́ ṣe tán mo máa tẹ̀ sí máa tẹ̀ sí àpá wa parí gbogbo fídíò tó kù yẹn màá wá gbénú wóróworó tó tún wí nínú tàná àbídè ètè nídẹ̀ la máa pè é ní torí pé àwọn ò tí ì sí lánàá ń sìn máa wá gbénú wóróworó yẹn máa wá join ẹ̀ papọ̀ mọ́ gbogbo ẹ̀ bọ̀dé rí kọ́lọ́ máa ṣe ṣe rọrùn ẹ má bínú torí Ọlọ́run ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ má bínú mo fi títóbi Ọlọ́run bẹ̀yìn mo dẹ̀ tún ní láti sáré gẹ̀ẹ́tì oúnjẹ àárọ̀ nìkan ni mo jẹ mo ti jẹ oúnjẹ ọ̀sán mo dẹ̀ ètè sùn máa jáde ní aago 5 dájí mo gbọ́dọ̀ tètè pa ojú program dé tó bá di ní tó bá lọ́la ẹ má bínú torí Ọlọ́run afternoon ok lọ́la lọ́sàn-án ọ̀la mo máa parí ẹ̀rọ pé mo ṣe part 1 tó bá di lọ́la a máa ṣe part 2 ẹ̀ tí Mudiru bá ṣe ń jáde la máa dìde sí tó bá ń jáde la máa sọ lọ èsì ọ̀rọ̀ fún Mudiru Markaz admin ẹ bá mi ṣe pósítà tó bá di tomorrow afternoon ẹ bá mi wago tẹ́ mọ̀ pé máa wago náà ẹ má ti tẹ̀ jáde o ẹ má ti tẹ̀ táìmù jáde but ọ̀sán ọ̀la láṣẹ Ọlọ́run máa ṣe ṣe rọrùn tó ẹja pàdé lọ́la ẹ má bínú torí ọlọ́pàá fẹ́ẹ́ ti pọ̀jù ètò dé nsìn tó bá lọ́la máa pàdé subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Muhammad nabina binuru adina. Òjíṣẹ́ ńlá Muhammad ló fi yé wa pé kò sí àìsàn kan tọ́lọ́run ọba Allah fi wòsàn ẹ̀ tí nídìí. ká lè jọ gbáyé ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ nínú àlàáfíà ara pípé. ni mo ṣe ń ṣe ìwọ náà lójú kòkòrò lórí àwọn ìlànà ìwòsàn tó jíṣẹ́ ńlá Muhammad là kalẹ̀ fún wa. tá a mọ̀ sí prophetic medicine tí ò lẹ́bọ̀ kankan nú. ǹjẹ́ o ti gbọ́ nípa Asuna Islamic medicine? ilé ìtajà ojúlówó fún prophetic medicine pọ́nbélé. àwọn oògùn ìwòsàn àlàáfíà tí ò lẹ́bọ̀ nú. tí ó sì wúwo gbọ́ àìsàn tí gbòǹgbò tára fi dá ṣáká. bíi abatu sauda black seed oil bọ́ọ̀lù ibli miracle in camel ìyẹn omi rànkómi hell water olive pomace oil tó jẹ́ gidi Asuna mixture akọkọlùkọ ẹ̀kọ́ ọkọ jẹ̀díjẹ̀dí ní Asuna Islamic medicine àwọn prophetic medicine tó kápọ̀ ọgbẹ́ ẹnu tó ń bẹ o èyí tí ó tún palẹ̀ kọ́ mọ́ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ fún tọmọdé tàgbà káyà ọmọ dun ni ẹ̀yìn ríro tó fi mọ́ èyí tí ó ṣàwòtá gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tètè máa bọ̀ ní Asuna kẹ́ ẹ wá ra ojúlówó prophetic medicine àwọn oògùn ìwòsàn tí ò níyèméjì inú tí mọ́ làáfíà tó ní lágọ̀ọ́ ara Asuna Islamic medicine wà ní Brooklyn Ride SE 231JL ní UK London telephone 07480839910 Asuna Islamic medicine fún ìwòsàn pípẹ́ tí ò múni takotọ lọ́hùn.